márùn-ún tó ń dúró àtẹ́ta èsè tó hàn gbọ́ nílé iṣẹ́ ni o. bí ìyẹn ètò. kése ìròyìn ó kójú o. eré ìdárayá. ìròyìn àgbọ́sọgbánú. àbí bí wọ́n ṣe mí gbé gbogbo ẹ̀sìn lárugẹ. ọmọ pẹ́gẹ́dẹ́ ọmọ fi gbọ́rọ̀ jọ́ka iléeṣẹ́ ni a máa tẹ̀síwájú o. látùṣẹ́jú ayé a lọ ìdẹ̀ra FM lókù kẹ́mi àtìyàn tún jẹ́ a máa gbọ́ bẹ́ẹ̀. ìdẹ̀ra 105.3 FM. kákáká pátá. kì í ṣẹ̀gbẹ́ kókó kó ìrókò. kí yín pé ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa fún ti òwúrọ̀ yìí ìkànnì ìdẹ̀ra báyìí náà la tún balẹ̀ sí 105.3 FM tó ṣe bẹ́ẹ̀ tó kalẹ̀ sí ìlú ọ̀tàn ayégbájú ibẹ̀ náà la wà fún ti òwúrọ̀ yìí láti mú ètò ìròyìn wá sí etí ìgbọ́ yín ìyẹn fún ti òwúrọ̀ yìí ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ ìgbádùn ètò ìròyìn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó máa jáde láti iléeṣẹ́ rédíò ìdẹ̀ra ń bí. bọ̀ mú àwọn kókó wá ìyẹn sí etí ìgbọ́ yín fún ti òwúrọ̀ yìí òní ni ọjọ́ 7 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí lórúkọ ẹnì kejì mi tá a jọ mú ètò ìròyìn wá sí etí ìgbọ́ yín fún ti òwúrọ̀ yìí. tó ẹ kú ojúmọ́ bẹ́ẹ̀ sì rèé mo kí yín kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí ìkànnì yìí tó bá láǹfààní láti mọ fẹ́dé lóòrọ̀ tòní mo kí yín o mo kí yín bẹ́ẹ̀ sì rèé mo kí yín káàbọ̀ sórí ìròyìn agogo ọba níkànnì ìdẹ̀ra 105.3 FM èmi á mọ̀ wí fún yín pé torí tọ́mọ ó bá dàn kan la ṣe ń fọmọ lórúkọ lọ́jọ́ súná ṣùgbọ́n lọ́wọ́n ọba mi Aláwùrábí kò ní jẹ́ kí èmi àti yẹn ká dá ọ̀ràn àrán òun láàmọ̀ dá òmìnire láàmọ̀ ṣe nígbà gbogbo àti lásìkò gbogbo Tolúlọpẹ́ òun ló kọ tèmi Ọlánrewájú òun ni bàbá tó bẹ̀ ń lọ́mọ ọ̀nkùtì tó ní ṣúgà di eloquent presenter ló ń kí yín káàbọ̀ lóòrọ̀ tòní. ọmọọba Adémọ́lá Adéníran ẹ̀yìn lójú Olódùmarè lórúkọ tèmi ń jẹ́ èmi lọmọ kúrúmù ọmọ gbádàmù ọmọ ìlú mẹ́ta àfin ọmọ apànájàre ọmọ fàìsòlà ọmọ ikú bàbá yèyé ọmọ akúsíbi tóbìnrin kì í dé àti dé ní òwúrọ̀ yìí láti wá fún yín tán àwọn ìròyìn ajá àbalẹ̀ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jáde láti inú àwọn ìwé ìròyìn fún tòní àti bá yín dìwá àwọn kókó eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jáde fún ti òwúrọ̀ yìí tó jẹ́ pé live and direct ní ajá àbálẹ̀ ìròyìn eléyìí tó jẹ́ wípé ẹ máa gbọ́ inú yóò sì máa dùn ìyẹn nígbà tí a bá ti ń ṣe bẹ́ẹ̀ tá a bá ti ń mú wá ẹ já mú àwọn kókó ọ̀hún wá kó tó wá di wípé a wá mú àwọn àtúkalẹ̀ rẹ̀ wá sí etí ìgbọ́ yín ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti apá ọ̀dọ̀ tèmi fún ti òwúrọ̀ yìí. All right. láti inú ìwé Punch ibẹ̀ náà ni màá ti bẹ̀rẹ̀ ìyẹn fún ti òwúrọ̀ yìí o alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Alhaji Ganduje kí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èdó láti inú ẹgbẹ́ òṣèlú PDP sínú ẹgbẹ́ òṣèlú APC káàbọ̀ ìwé Punch ló gbé jáde bẹ́ẹ̀. lápò ọ̀dọ̀ tèmi ẹ jẹ́ mú kinní ọ̀hún bẹ́ẹ̀ ti mọ̀ ìwé ìròyìn Daily Post èmi àti ẹ̀jọ́ ṣe bẹ́ẹ̀ lẹ̀pọ̀ rúpọ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn Daily Post bó tiẹ̀ jẹ́ pé The Nation náà ṣe bẹ́ẹ̀ tẹ̀lé mi wá lóòrọ̀ tòní wọ́n pe Àtíkù
ó ti ṣe bẹ́ẹ̀ kọrin jáde tó sọ̀rọ̀ fèsì ìyún sí ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì ìyún fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ìgbárùkùtì tó ń ti àwọn ọ̀rọ̀ kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń kọ lórin jáde wípé tẹ́ bá ti rí wa o ẹ mọ yọ̀mọ́ wa wọ́n ní Àtíkù ti ṣe bẹ́ẹ̀ fọ̀rọ̀ léde kí ni ọ̀rọ̀ tí Àtíkù kí ló sọ ẹ gbọ́ tá a bá wọnú ẹ̀ lóní sánsan lóòrọ̀ tòní. Ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè yìí ti yan asòfin Bámidélé Ọ̀pẹ́yẹmí láti jẹ́ alága fún àwọn asòfin tí yóò wá ojútùú sí ìṣèjọba ìpínlẹ̀ Rivers. Ìwé Punch ló gbé jáde bẹ́ẹ̀. tọ́ra ẹ látàrí àìsí ètò ààbò ní ìpínlẹ̀ Benue wọ́n ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún mọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti dá kẹ̀kẹ́ lúkẹ́ tó sì jáde sí ìgboro ayé yan lásìkò táwọn kan ṣe àbẹ̀wò ìyàn sí iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Benue pé àwọn ti ṣe tán báyìí láti kọjú àìsí ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún bó ló ti jẹ àwọn wo ló ṣe àbẹ̀wò tó fi ń sọ̀rọ̀ yìí ẹ gbọ́ tá a bá wọnú ẹ̀ lóní sánsan lóòrọ̀ tòní. Tolúlọpẹ́ èmi rèé o. tí ẹ bá dìbò fún mi máa mú àdínkù dé bá àìríṣẹ́ àwọn ọ̀dọ́ ní ìjọba ìbílẹ̀ Òjòǹkòrò. Olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló sọ bẹ́ẹ̀. Ìwé The Nation náà ló gbé jáde bẹ́ẹ̀. ẹ dákun ṣé Òjòǹkòrò ti wà nípínlẹ̀ Ọ̀ṣun ni. nípínlẹ̀ Èkó nípínlẹ̀ Èkó ni. ìgbà tó ní tó bá dìbò fún ọ. ìpínlẹ̀ Èkó ni sọ pé bóyá kí n jẹ wá kí n kárakalẹ̀ sí sísàlẹ̀ ń bẹ̀ ọ̀nà la. ọ̀dà bí mo ti mú ìròyìn lágbọn ètò ààbò tí ìjọba ìpínlẹ̀ Benue ti ṣe bẹ́ẹ̀ jẹ́jẹ́ wípé àwọn ó ṣe kìnní ọ̀hún tí ó mú yẹ̀sì dáadáa jẹ́ ń wọnú ìwé ìròyìn The Nation tó jáde lóòrọ̀ tòní níbi tí àwọn iléègbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Benue tán ti fi ọ̀rọ̀ kan léde lórí kíni lórí ìwé ìpè eléyìí tí iléègbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà tán fi pe ẹni tó jẹ́ abẹnugan níléègbìmọ̀ aṣòfin ọ̀hún wọn níṣẹ́ rí ìwé ìpè ọ̀hún wọn kàn ṣe lọ́nà tí ò tọ́ ọ̀nà tí ò bójúmu rárá ọ̀nà gbà láti fi kọ̀wé ọ̀hún bó ló ti jẹ́ ẹgbọ̀ta àbáwọnú ẹ̀ lóní sánsan lóòrọ̀ tòní. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti wá ojútùú sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Edo. Ìwé The Nation náà ló gbé jáde bẹ́ẹ̀. ọ̀rá nínú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní bí ètò ìdìbò lọ́dún 2027 bó ti ń kànlẹ̀kùn gbùgbù lórílẹ̀‐èdè wa Nàìjíríà báyìí mo ti wà ní ìpínlẹ̀ Kebbi bí ìrọ́kẹ̀kẹ̀ ètò ìdìbò ọdún 2027 ọ̀hún bó ti ṣe bẹ́ẹ̀ bó ti ń mẹ́lẹ̀ tètè wọ́n ní orin ní kinní ọ̀hún òun ló bá dé pé gbẹ́sẹ̀ sókè gbẹ́sẹ̀ kó ń bẹ̀ yẹ níbi tí Malami tó ti fẹ́ ṣe bẹ́ẹ̀ gbé ẹsẹ̀ kan sílé tó fẹ́ gbẹ́sẹ̀ kan jáde wọ́n ní ẹgbẹ́ òṣèlú SDP wọ́n ti wá ń tan Malami pé ibi ni ó gbẹ́sẹ̀ sí ọ̀dọ̀ wa ni ó gbẹ́sẹ̀ sí pẹ̀lú tíkẹ́ẹ̀tì pé yóò mọ díje dupò gómìnà lọ́dún 2027. ẹ̀rù ti ẹ̀ bà mí mo rò bó fẹ́ jó gbẹ́sẹ̀ sókè ẹ̀rù bà mí. Àwọn ọ̀dọ́ láti inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ti jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn fún Ṣèyí Tinubu. Ìwé The Nation ló gbé jáde bẹ́ẹ̀. ọ̀rá ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ kí n lọ sí agbọ̀n owó orílẹ̀-èdè wa Nàìjíríà yún owó náírà níbi tí wọ́n ti ń pè wípé ẹ dákun ẹ mọ̀ bá wa gbàdúrà fowó náírà bó ti ń ṣe bẹ́ẹ̀ bó ti ń jálulẹ̀ tó ń fẹ̀gbẹ́ wọn lẹ̀ fẹ̀gbẹ́ wọn ògèrè èyí ò lójoojúmọ́ wọn ni owó náírà tún ti ṣe bẹ́ẹ̀ ó tún ti gbẹnu lọlẹ̀ lásìkò tá a wà yé èyí ò lẹ́gbẹ̀ẹ́ owó dọ́là kọ́lọ̀ ọba kó ṣàánú owó náírà ni. bámi àmì ẹ̀ pọ̀ jọjọ ọjà dókè lọ́hùn ná káwọn tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ìpolówó ọjà fún ti òwúrọ̀ yìí. Alike Concept Living Hotel. Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó ní láti lásìkò ìgbádùn. Bẹ́ẹ̀ bá ń fẹ́ ìgbádùn tí ò lẹ́gbẹ́ ẹ má wulẹ̀ dààmú kiri mọ́ o. Alike Concept Living Hotel ní kẹ́ ẹ máa bọ̀ tààràtà. Ilé ìgbé tó dùn ún wò pẹ̀lú àwọn yàrá tó mọ́ tónítóní. Ẹ̀rọ amúlétutù tí ò lẹ́lẹ́gbẹ́. Àwọn yàrá tó dàbí ààfin ọba. Oúnjẹ aládùn tó sẹ́nu ṣọ̀kọ̀ṣọ̀kọ̀. Ẹran dídín tó láta yẹ́rìyẹ́rì. Àwọn ọtí ẹlẹ́rìndòdò lóríṣiríṣi. Wine, assorted drinks, yogurt gbogbo ẹ̀ ló ń làágùn yọ̀bọ̀ tí wọ́n ń ṣe mumímumí. Iná kì í lọ níbẹ̀ torí pé ẹ̀rọ amúnáwá wà nílẹ̀ ní sẹpẹ́. Ọgbà abẹ́ bá sì ṣe ń wọlé lẹ́yìn láǹfààní àti lo íńtánẹ̀tì wọn lọ́fẹ̀ẹ́.
ọ̀fẹ́. gbogbo ẹ̀yin onífàájì kò béwu dé rárá o. torí pé ní gbogbo ọjọ́ Friday ní fàájì máa ń sàn láti aago 6 ìrọ̀lẹ́ mọ́júmọ́ kẹlẹ́lẹ́. gbogbo ẹ̀yin arìnrìn àjò tilẹ̀ sú yín sọ́nà tẹ́ ẹ wá ń wá ibi tẹ́ ó sùn sí. ẹ máa bọ̀ ní Alike Concept Living Hotel. ètò ààbò tó múnádóko wà níbẹ̀ fún ẹ̀mí àti dúkìá yín. Alike Concept Living Hotel wà ní number 7 Michael Felicia Alabi Street ọ̀tàn ayégbájú nípínlẹ̀ Ọ̀ṣun. fún ìtọ́ni àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè Olúwadámilọ́lá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0704-129-5309. Alike Concept Living Hotel ilé ìtura ìgbàlódé fún gbogbo ènìyàn. Alike Logistics Services Limited ẹni bá mojú ògún nípa bìnírè ẹni bá sì mọ̀nà láàjẹ́ ọ̀tọ̀. bá a bá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tó mojú lè já epo petrol nílẹ̀ yìí Alike Logistics Services Limited gbóúnjẹ fẹ́gbẹ́ wọn ò sì tẹ̀tí láti gbà owó ẹ̀bọ̀ níbikíbi tẹ́ ẹ bá ti nílò iṣẹ́ wọn láì fàkókò ṣòfò wọn ti dọ́dọ̀ yín. ẹ̀yin fẹ́ epo petrol tó pẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́ dísù tí kì í bá ń jìnnì jẹ́ níbikíbi nílẹ̀ Nàìjíríà iléeṣẹ́ Alike Logistics Services Limited kájú ẹ̀ lítà wọn pẹ́ àwọn kì í fẹ́ atẹ́gùn sínú táǹkì. ẹ̀yin fẹ́ oil AGO PPMS DPK allied products medical consumable gbogbo ẹ̀ ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wọn o. àwọn òṣìṣẹ́ wọn perégedé wọ́n sì fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka. tẹ̀rín tọ̀yàyà ni wọ́n fi máa pàdé yín. Alike Logistics Services Limited wà ní number 1 Alike Street Alọ́mọjà Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni wọ́n tún wà ní Òkèọlá Street ọ̀nà tó lọ sílùú Ìlá Ọ̀ràngún ọ̀tàn ayégbájú nípínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀lú wọn ní 0808-025-9535 tàbí 0817-949-6516 tàbí kẹ́ẹ̀kan sí wọn lórí ímeèlì wọn alike6@hotmail.com. Alike Logistics Services Limited ọ̀gá nìkan láwùjọ òkúta. ó ti tẹ́ ní bẹ́ẹ̀ náà ni látòrí ìtẹ́hùn lẹ́tọ̀ tuntun tó tún máa gbọ́ báyìí lórí ìkànnì Ìdẹ̀ra rédíò níbi tá ó ti máa gba àwọn ònìní tó nílùú àwọn kábíyèsí aláṣẹ ìkejì òòṣà ní àlejò. wọ́n máa sọ fún wa nípa ìtàn ìlú wọn ibi tí wọ́n ti gbéṣẹ̀ wá àtàwọn òmíràn nípa ìlú wọn. ọgbà bẹ́ẹ̀ wọn ó sì máa wúre fún gbogbo wa pátápátá porogodo. gbogbo ènìyàn ìlú ni wọ́n máa wúre fún. abala méjì ń lè tó kọ́sòdí. abala àkọ́kọ́ ń là ń pè ní abala orí adé. abala sẹ́ńgbúrò ilé labala tó kẹ́yìn lórí ètò. ọmọọba Adémọ́lá Adéníran tí gbogbo ènìyàn mọ̀ sí ẹyinjú Olódùmarè ní ọmọ àfọ̀bẹ̀lẹ̀ túkọ̀ ètò ní gbogbo ọjọ́rú Wednesday ní aago 2:00 ọ̀sán sí aago 3:00 ọ̀sán lórí ìkànnì Ìdẹ̀ra rédíò www.ideraradio.com. ẹ sì tún lè wò wá lórí ẹ̀rọ ayélujára Facebook àti Ìdẹ̀ra rédíò látòrí ìtẹ́ lọ́sẹ̀ yìí gangan sọ gbogbo wa pátápátá ń lọ sí ìjọjọ mọ́ gbọ́. Ìṣẹ̀ǹbáyé ètò tó ń sọ nípa ìran Yorùbá gbogbo ọmọ káàárọ̀ òjíire jẹ́ ká gbàṣà àti ṣe wa lárugẹ. Ìṣẹ̀ǹbáyé. jẹ́ kíra wa ọmọ Yorùbá. ayé sámálámálá òkùnkùn bojú sánmà ọba òkè mọ̀nàmọ́ná sojú ọ̀run yẹ̀rì kánnakánná sojú rondo gbẹ̀yìn ọ̀yẹ̀là. Ìṣẹ̀ǹbáyé kí ni ń ṣẹlẹ̀ síran Yorùbá kí ló dé tí náà ìran Yorùbá ń jó àjórẹ̀yìn àsìkò tó láti dá ògo ìran Yorùbá padà. Adéròtìmí Adédire ìjìnlẹ̀ ọ̀rọ̀ tún gbára mi ìgbé. ó yá ẹ jẹ́ ká jọ gbọ́ ètò Ìṣẹ̀ǹbáyé. abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlẹ̀ tó kó sòdí. abala Ọ̀túnfẹ̀ níbi tá ó ti máa sọ àrọ́bá nípa ìṣẹ̀dálẹ̀ àwọn ìlú nílẹ̀ Yorùbá. abala ìjìnlẹ̀ ọ̀rọ̀ níbi tá ó ti máa sọ àwọn àṣírí àti àdìtú nípa àwọn ohun tí Olódùmarè ṣẹ̀dá sínú ayé. abala àròjinlẹ̀ ńkọ́ gbogbo ẹ̀ ló ń wá rúru bọ̀ lórí ètò. igbó ọ̀dájú là ń rè yí o. èèyàn tó ní ìyá kó padà sẹ́yìn ẹni tó ní baba ni kó bá wa ká lọ o. Ìṣẹ̀ǹbáyé tàbí elépé ìjìnlẹ̀ ọ̀rọ̀ dé pẹ̀lú àwọn àjá àbálẹ̀ ọ̀rọ̀ tí ó mi gbogbo òlú tìtìtì. kìnìún olóòlàjú dé afìlàkàfìlà kàjá ti gbó ti jù láyà alápàǹdẹ̀dẹ̀ fò bàgẹ̀bàgẹ̀ bíi kó gbòòrò máa dìyẹ kọ̀lọ̀kọ̀lọ̀ sojú fìrí bíi kó gbalaba wọn níbi tó ti ń jíjú alárànbarà lábẹ́ ọ̀dán. èèwọ̀ ògédé o ẹ wo léèrè fògébọ̀. Ìṣẹ̀ǹbáyé ẹ̀yà ayé kò tọ́ ló ń lọ̀gá èdè ìbáka ló ń lọ̀gá akọrin odídẹrẹ́ fárígá lóhun ò ní gbà níbo là ń lọ nílẹ̀ káàárọ̀ òjíire o. Ìṣẹ̀ǹbáyé àjà ń lérí pò ń lọ̀gá pẹpẹ pẹpẹ náà ń lérí pò ń lọ̀gá àjà pẹpẹ pàdé àjà lábẹ́ òrùlé jàràmù gọ́ngọ́ sọ a kì í fàjà kéde ìlú agogo idẹ ni wọ́n fi ń kéde akínfọ́ba tẹ̀tẹ̀rẹ̀gún tìrì gbẹ̀gbẹ̀ ìjà kalẹ̀ ṣóńṣó méjì pàdé nítorí ibi tínrín ni wọ́n ti ń ṣakin iná dójú ọ̀gbagadè ìjà iná gbaná jẹ ìkókó pakurumájá ìjìnlẹ̀ ọ̀rọ̀ ajá kọ̀ ajá òṣòjòjò ọkàn kájá ó yà takú sí kòkò láyà ní o. Ìṣẹ̀ǹbáyé kẹ́yẹkẹ́yẹ ó má ké má o ẹyẹ kó owó ìfẹ́ gbòde òwìwí ìwé alásọtẹ́lẹ̀ ẹyẹ àwọn àgbà jẹ̀fọ́jẹ̀fọ́ kan
kì í jẹwé iná jẹ̀wọ̀jẹ̀wọ̀ kan ò gbọ́dọ̀ jọ máa dò abẹ́ àká ò gbọ́mọ ẹṣin lágídígbi balùwẹ̀ ò gbọ́mọ ìmàdò adéròtìmí adédire ìjìnlẹ̀ ọ̀rọ̀ ní gbogbo lẹ̀kílẹ̀ kókó bí ọta ẹni aníkọ́mọ́wọ̀ bàdàn tó bá tẹlẹ́ kùrọ̀ wọ̀lú ìgbà tó dé tán ibà ni wọ́n fi jẹ́ o. ó yá máa fẹ̀ kẹ́pòwe máa fi gbólóhùn sẹ́pẹ̀lẹ̀ ọ̀rọ̀ máa fẹ̀sọ̀ sọ̀hún agbẹ̀dú ọ̀rọ̀ kalẹ̀ gbì. arúbọ ẹbọ dáná o àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún lòórùn ràn ìkànnì ìdẹ̀ra 105.3 FM ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀ ẹ máa gbọ́ wa nṣó. ẹ káàbọ̀ padà wọ̀nyí ni àwọn àtúkalẹ̀ àwọn kókó eléyìí tí a mú wá lẹ́ẹ̀kan ìyẹn sí etí ìgbọ́ yín ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti apá ọ̀dọ̀ mi ń bí láti fún wa ní àwọn àtúkalẹ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress dókítà Abdullahi Ganduje kí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. abẹnugan ọ̀hún ló kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Edo pẹ̀lú àwọn ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n tẹ̀lé abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo wá sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. abẹnugan ọ̀hún ní orúkọ rẹ̀ ń jẹ́ Blessing Agbébákù gẹ́gẹ́ bí ìròyìn Punch ṣe fi léde bẹ́ẹ̀. abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo pẹ̀lú àwọn asòfin méjì mìíràn ló bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. àwọn asòfin méjì ọ̀hún tí wọ́n tẹ̀lé abẹnugan ilé ìgbìmọ̀ asòfin nìyí asòfin Sunny Ifádayọ̀ tó ń ṣojú ẹ̀sán Central Constituency pẹ̀lú asòfin Yekini Ìdáyè tó ń ṣojú Àkókó Edo Constituency nínú àwọn asòfin mẹ́rìnlélógún tó wà nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo. ẹgbẹ́ òṣèlú APC ti ní méjìdínlógún báyìí nígbà tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti ní àwọn asòfin mẹ́fà péré. ètò ayẹyẹ ìgbaniwọlé ọ̀hún ló wáyé nílùú Benin tí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí wọ́n sì wà níbẹ̀ ìyẹn láti àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan káàkiri ìpínlẹ̀ Edo pẹ̀lú àwọn aṣíwájú ẹgbẹ́ náà tí wọ́n sì kópa níbẹ̀ pẹ̀lú àwọn kánsílọ̀ mẹ́tàdínlógún mìíràn àti igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ rí Roland Asoro pẹ̀lú olórí ilé asòfin tó pọ̀ jùlọ nígbà kan Noza Yaba pẹ̀lú akọ̀wé ìjọba ìpínlẹ̀ Edo tẹ́lẹ̀ rí lábẹ́ òṣèlú People's Democratic Party Gabriel Ọlọ́runtọ́ba náà wà níbi ayẹyẹ ìgbaniwọlé ọ̀hún sínú ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Edo nígbà tí akọ̀wé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ń bá àwọn tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún sọ̀rọ̀ lórúkọ alága dókítà Ganduje asòfin Ajíbọ́lá Bashiru wọ́n ṣàlàyé wípé ètò ìgbaniwọlé yìí jẹ́ àpẹẹrẹ rere fún ètò ìṣèjọba àwaarawa lórílẹ̀‐èdè yìí tó sì tẹ̀síwájú wípé ní báyìí àparò kan kò ga jù kan lọ bákan náà ètò ọ̀hún ṣe bóun náà ló ń ṣe bẹ́ẹ̀ tó ń mú ìṣèjọba rere bá ìṣèjọba ní ìpínlẹ̀ Edo tí gómìnà Monday Okpobolo
wípé òun náà tún ṣe àwọn iṣẹ́ takuntakun ìyẹn ní ìpínlẹ̀ Ẹdó ṣe bí eléyìí ṣe bóun náà ló mú abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ẹdó tó ń ṣe bẹ́ẹ̀ tó fi ń darapọ̀ mọ́ wọn yẹn tó fi ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nígbà tí gómìnà Monday Okpebholo ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tirẹ̀ níbi ètò ayẹyẹ ìgbaniwọlé ọ̀hún. Gómìnà Monday wá dáhùn wípé òun gbé oríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àtìlẹ́yìn rẹ̀ látàrí ìdàgbàsókè tó ń wáyé ní ìpínlẹ̀ Ẹdó. Alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Ẹdó Tenebe Jerati náà sọ pé òun náà rí ìdarapọ̀ yìí gẹ́gẹ́ bí ìlọsíwájú gbáà ní òun. Abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ẹdó Agbébakù náà sọ̀rọ̀ ilẹ̀kùn wípé látàrí iṣẹ́ takuntakun tí gómìnà Monday Okpebholo ń ṣe bí eléyìí náà ló mú òun náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress láti ran gómìnà ọ̀hún lọ́wọ́ fún àṣeyọrí ìjọba rẹ̀. Ìwé Punch náà ló gbé jáde fún ti òwúrọ̀ yìí. ọ̀rọ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ tèmi láti inú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní látàrí àìsí ètò ààbò ní ìpínlẹ̀ Benue eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ìṣekúpani lọ́tún àti lọ́sẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Benue òun náà ti bẹ́ẹ̀ láti ṣe ìdánilójú ní gbangba nínú látàrí àfọkànsí wọn èèyàn wá ti bẹ́ẹ̀ láti mú kí àwọn kò fẹsẹ̀ múlẹ̀ èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún wọn ní ìṣekúpani ilé tí àwọn Fúlàní àgbàjẹ́ ilé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe nínú ìpínlẹ̀ ọ̀hún wọn ní gbogbo rẹ̀ pátá náà ni ó ṣe bẹ́ẹ̀ ní òjòdodo òun ní ọ̀rọ̀ yìí òun ló jáde nínú ọ̀rọ̀ kan ilé tí ẹni tí í ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún èèyàn Barrister Sam Ode ilé tó ṣe bẹ́ẹ̀ tó fi léde èèyàn nípasẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀hún gbàgbà wọn ní àwọn kan òun náà ni wọ́n ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ìjọba èèyàn ní ìlú Makurdi tí í ṣe olú ìpínlẹ̀ ọ̀hún. wọn ní àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristẹni èèyàn káàní òun náà ni wọ́n ṣe àbẹ̀wò yìí ò sí iléeṣẹ́ ìjọba ọ̀hún tó sì jẹ́ pé ibẹ̀ ni ẹni tí ń ṣe igbákejì gómìnà èèyàn Barrister Sam Ode ló ti bẹ́ẹ̀ ló ti fi ọ̀rọ̀ ọ̀hún léde. wọn ní ẹni tí ń ṣe igbákejì ààrẹ àpapọ̀ èèyàn fún àjọ káàní èèyàn Reverend Stephen Ipianya Baba òun náà ló léwájú ìgbìmọ̀ ọ̀hún lọ sí iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Benue lẹ́yìn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn èèyàn fi kalẹ̀ fún ẹni tí ń ṣe igbákejì ọ̀hún ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ìṣekúpani ní kòpẹ́kòpẹ́ yìí ní ìpínlẹ̀ ọ̀hún. wọn ní igbákejì gómìnà ọ̀hún tó ń sọ̀rọ̀ nípasẹ̀ wípé gómìnà ló rán mi kí n mọ́ sọ̀rọ̀ yìí ó ṣàfihàn ẹ̀mí ìmoore ìyún fún àwọn tó ṣe àbẹ̀wò sí i tó sì ṣe bẹ́ẹ̀ tó sọ di mímọ̀ pé ṣe rí àbẹ̀wò tẹ́ ṣe yìí ó mọ̀ jẹ́ pàtàkì ìyún nírú àsìkò eléètè ó le koko yìí tó sì ń sọ di mímọ̀ wípé ṣe rí gbogbo àwọn nǹkan eléètè ẹ̀yin ń ṣe tẹ́ ẹ sọ yìí tẹ́ fi lè ṣe àbẹ̀wò sí wa òun náà ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá kan tó ní wípé ìgbà ìpọ́njú báyìí là á mọ̀ rẹ́ tó sì jẹ́ wípé àwa náà wá fi ń da gbogbo yín lójú àti àwọn ọmọ ìpínlẹ̀ Benue àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pé àwa ò ní fi iṣẹ́ wa sílẹ̀ tàbí ká sọ di àkúrẹ̀tẹ̀ tàbí kí a mọ̀ ṣe nǹkan kan lójú ẹ̀ lórí àwọn iṣẹ́ ilé tó yẹ ká ṣe ní ìpínlẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú wa. wọn ní Ode ó tún tẹnumọ́ ọ̀rọ̀ kan ilé tó ṣe bẹ́ẹ̀ tó ń lọ lọ́wọ́ ìyẹn látàrí bí wọ́n ti ní ìbáṣepọ̀ láàrin ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ Benue láti kojú àwọn ìkọlù ilé tó ṣe bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. wọn ní ṣe rí gbogbo àwọn tí mò ń sọ yìí tó jẹ́ àlàkalẹ̀ òun náà ló jẹ́ wípé iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ tó sì jẹ́ wípé láìpẹ́ láì jìnnà àwọn ò rẹ́yìn àwọn ìṣekúpani ilé tó ń wáyé lọ́tún àti lósì ní ìpínlẹ̀ ọ̀hún. wọn ní àwọn tí ń ṣiṣẹ́ bí aago ni ò ìyàn láti rí i pé ìpínlẹ̀ ọ̀hún ó wà ní àlàáfíà
àti ìgbáyégbádùn àwọn ènìyàn ló sì ṣe bẹ́ẹ̀ ló jẹ àwọn lógún. Wọn nígbà tí ó ń sọ̀rọ̀ ọ̀hún tẹ̀ sọ́wọ́ wájú ó ní àwọn ò ní tẹ̀tí o bẹ́ẹ̀ sì rí àwọn ò ní di akúrẹ̀tẹ̀ àwọn ò ní náwọ́lẹ̀ ìyún fún àwọn tó jẹ ọ̀tá àti àwọn tó jẹ agbésùnmọ̀mí àwọn aṣekúpani ìyún tó ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbà tó fi ọ̀rọ̀ ọ̀hún tó sọ tẹ̀ sọ́wọ́ wájú ó ní gbogbo ohun tó bá wà ní ìkáwọ́ àwọn gẹ́gẹ́ bí ìjọba ní ìpínlẹ̀ Benue yìí òun náà ni àwọn ó ṣe bẹ́ẹ̀ làwọn ó lò láì wo bíi ti àwọn kinní ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ru ọ̀rọ̀ ọ̀hún lọ. Wọ́n ní gbogbo ẹ̀ pátá òun náà ni àwọn tí ń ṣiṣẹ́ lé lórí. Wọ́n ní ṣáájú òun náà ni ẹni tí ń ṣe igbákejì ààrẹ àpapọ̀ fún àjọ CAN ìyún Reverend Stephen Panya Baba lẹ́yìn tó ń ṣojú fún ààrẹ àpapọ̀ ìyún fún àjọ CAN Archbishop Daniel Oko ló ṣe bẹ́ẹ̀ ló ti sọ ọ̀rọ̀ síwájú tó sì ń fi ìbánikẹ́dùn ọ̀hún tó tún sọ pé iṣẹ́ rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí fúngbà díẹ̀ ni o látàrí kíni látàrí bí àwọn tó jẹ agbésùmọ̀mí bọ́n ṣe ń pa àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Ó tún sọ ọ̀rọ̀ yìí tẹ̀ sọ́wọ́ wájú tó sì ń fi ìdánilójú tó fi hàn pé àwọn òṣèlú àgbáyé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìgbáyé bẹ̀rù wọn láti ṣe bẹ́ẹ̀ láti gbé ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ láti ṣe ìdádúró ìyànṣe ìpànìyàn ní ìpínlẹ̀ Benue. Wọ́n ní bákan náà wọ́n ní àjọ CAN ọ̀hún wọ́n máa tún kó àwọn ẹrù wọlé pé ṣe rí àwọn ẹrù yìí ẹ lọ fún àwọn èèyàn ilé tí wọ́n ṣe báyìí tí wọ́n ṣọṣẹ́ ní agbègbè wọn ilé tí orí ìta lásìkò táwa yìí tó ṣe báyìí tí wọ́n fún mi pé ṣe rí gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ yìí kí ni àwọn yóò jẹ́ lódúró mú mi látàrí bí àwọn ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ yìí. Wọ́n ní àwọn tó wà níbi ìpàdé àwọn wọn náà láti rí àwọn òṣìṣẹ́ ìjọba ilé ìpínlẹ̀ kiri dáadáa. Wọ́n ní lára àwọn náà láti rí Dr. Emmanuel Jende ẹni tó jẹ́ akọ̀wé ìyànsí gómìnà ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ náà lárí Apostle King David Aja ẹni tó jẹ́ olùgbàdámọ̀ràn pàtàkì sí gómìnà ìyẹn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn àti agbègbè. Bẹ́ẹ̀ náà lárí àwọn òwe ilé tí ó kọ́ wọn tó ṣe bá tó pọ̀ nínú ìwé ìròyìn Daily Post tó jáde lórí ọ̀dọ̀ yìí. Alága àwọn aṣòfin àwọn ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí lánàá ọjọ́ ìṣẹ́gun Tuesday ní ìròyìn sọ pé wọ́n ti yan ìgbìmọ̀ ẹlẹ́ni méjìdínlógún láti bójú wo ètò ìṣèjọba ìpínlẹ̀ Rivers báyìí. Eléyìí tí ajagunfẹ̀yìntì Vice Admiral Ibok Eti-Ibas ń darí látàrí ìṣèjọba pàjáwìrì eléyìí tó ṣẹlẹ̀ lọ́wọ́ fún oṣù mẹ́fà gbáko. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí aṣòfin Godswill Akpabio wọ́n ti fi eléyìí lẹ́dọ̀ lánàá nígbà tí wọ́n padà wọlé lẹ́nu ìsinmi ráńpẹ́ tí wọ́n lò. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí wọ́n ti yan olórí ilé aṣòfin Ọ̀páyẹmí Bámidélé gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tí ó wà wá ojútùú sí ìṣèjọba ìpínlẹ̀ Rivers. Nígbà tí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kan sọ̀rọ̀ ó sọ wípé òun fẹ́ kí ìgbésẹ̀ náà tó gbéra sọ ní kíákíá láti mú ìdàgbàsókè nípa ìpínlẹ̀ Rivers pẹ̀lú ìṣèjọba rere pẹ̀lú ohun àkóyawá fún àwọn aráàlú. Ó tún tẹ̀síwájú wípé gbogbo nǹkan tí àwọn ìgbìmọ̀ náà bá fẹ́ ṣe lọ́pọ̀ wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè yìí àti àwọn ètò ìṣèjọba ìpínlẹ̀ Rivers. Ní báyìí olùdíje sípò gómìnà tẹ́lẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ Rivers Ondestet Edari ti wá rọ gómìnà Siminalayi Fubara pẹ̀lú àwọn ojúgbà rẹ̀ wípé kí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ohun gbogbo. Heracles ló sọ eléyìí gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún gómìnà Fubara pẹ̀lú àwọn ojúgbà rẹ̀ lánàá ọjọ́ Tuesday tó jẹ́ ọjọ́ ìṣẹ́gun nílùú Port Harcourt. Heracles ló jẹ́ kọmíṣánná fún ètò ọ̀dọ́ pẹ̀lú àyíká ní ìpínlẹ̀ Bayelsa. Ó wá tẹ̀síwájú pé Fubara lọ tọrọ àforíjì lọ́wọ́ mínísítà Nyesom Wike. Heracles náà sọ pé mínísítà Nyesom Wike ẹ má bínú sí àwọn
mi tí kúrò ní ìpínlẹ̀ Benue níbi tí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún tó ti fi ọ̀rọ̀ jáde ìyẹn sínú ìwé ìròyìn The Nation tó jáde lóòrọ̀ tòní. Wọ́n pe àwọn aṣòfin ìyẹn ní ìpínlẹ̀ Benue náà ti ṣàpèjúwe ìwé ìpè eléyìí tí àwọn aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n fi pe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ìyẹn Àódònà Dọ́jà àti àwọn adarí nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún wípé ṣẹ́ẹ̀rì ìwé ìpè ọ̀hún òun náà ló ní í ṣe pẹ̀lú wípé wọ́n ṣe pẹ̀lú ọwọ́ tẹ́ńbẹ́lú àti ọ̀nà tí ò tọ́. Wọ́n ní kìíní ọ̀hún kò bá ọ̀nà tó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbé gbà kò bá mu. Wọ́n ní nígbà tí àwọn aṣòfin ọ̀hún nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Benue tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ léde tí wọ́n sì fi ẹnu ọ̀rọ̀ jóná èèyàn láti ṣe àkọ̀tì èèyàn sí ìwé ìpè ọ̀hún. Wọ́n ní kí ẹni tó ń ṣe abẹnugan nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún kó má fi ojú tó tọ́ kó má fi wo ìwé ìpè ọ̀hún kó tiẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ kó má lọ jẹ ìpè náà nílé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ìgbìmọ̀ kan eléyìí tó ń rí sí ìpenilẹ́jọ́ àti ìfẹ̀sùnkanni láwùjọ ìyẹn nílé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti ń ṣiṣẹ́ lórí ìpẹ̀jọ́ kan eléyìí tí wọ́n pe ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pòkọ rẹ̀ ní Guidance for Democracy tí wọ́n pè tí wọ́n fi lélẹ̀ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà léyìí tí wọ́n pè pé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹ dákun ẹ bá wa dá sí ọ̀rọ̀ kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó dàbí rúgúdù tó ń ti gbódò ń rúṣọ ìyẹn nílé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Benue. Wọ́n ní bí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún bí wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe wo ọ̀rọ̀ yìí òun náà ní pé ṣe rí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú káfíẹ̀sùn kan àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ kan. Wọ́n ní kì í ṣiṣẹ́ wa ṣùgbọ́n ẹja ṣe bẹ́ẹ̀ ká wo ẹyin tí kìíní ọ̀hún ẹyin tó dá lé lórí gan. Òun ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà nípasẹ̀ ìgbìmọ̀ ilé tó ń rí sí ìfẹ̀sùnkanni láwùjọ ni wọ́n bá mú ìwé kan pé ó da ẹja pé ẹni tí ń ṣe abẹnugan nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún wípé ẹja pé kó wá sọ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn ilé tí wọ́n fi kàn wọ́n èèyàn lọ́la òde yìí nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pe ìwé ọ̀hún nínú lẹ́tà kan ilé tí wọ́n fi ránṣẹ́ sí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún èèyàn ní 30 ọjọ́ ní oṣù kẹrin ọdún 2025. Ó ní ìgbìmọ̀ ọ̀hún òun náà ń béèrè lọ́wọ́ Dọ́jà pé tó bá di lọ́la ni kó wá ṣe bẹ́ẹ̀ kó wá yọjú sí wa nílé ìgbìmọ̀ aṣojúṣòfin ká ṣe bẹ́ẹ̀ ká béèrè ọ̀rọ̀ èèyàn lórí àwọn ìbéèrè kọ̀ọ̀kan ilé tó ní í ṣe pẹ̀lú ìgbàṣẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ aṣojúṣòfin ìyẹn ní ìpínlẹ̀ Benue eléyìí tó tó 13. Wọ́n ní kí ló dé tẹ́ fi dá wọn dúró kí ló dé tẹ́ fi gbàṣẹ́ lọ́wọ́ wọn ìyẹn lásìkò tá a wà yìí. Wọ́n ní bí àwọn aṣojúṣòfin ìyẹn ní ìpínlẹ̀ Benue bọ́n ṣe bẹ́ẹ̀ bọ́n ṣe jókòó lánàá òde yìí rèé pé kí ni ìwé ìpè ọ̀hún gan kí ló dá lé lórí gan àti wípé kí ni ó kan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ tàwọn. Wọ́n ní kí ni iṣẹ́ tiwọn tó sì jẹ́ pé kíní ọ̀hún ó tako òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àyípadà rẹ̀. Wọ́n ní ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún òun náà bá ṣe bẹ́ẹ̀ náà bá gbójú agẹ pé àwọn tiẹ̀ ti ṣe tán gan láti fi ẹsẹ̀ òfin tọ ọ̀rọ̀ náà káwọn pe ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káwọn pè lẹ́jọ́ tán sì béèrè lọ́wọ́ àwọn tí ń ṣe ẹgbẹ́ agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé ẹ bá wa ṣèwádìí lórí ẹni tó buwọ́ lu ìwé ìpẹ̀jọ́ náà àti ẹni tí ń ṣe ọ̀gá àgbà ìyẹn fún iléeṣẹ́ ọlọ́pàá pé ẹ bá wa ṣe gbogbo àwọn iṣẹ́ ìwádìí ilé tó bá ṣe bẹ́ẹ̀ tó bá tọ́ lórí ẹni tó buwọ́ lu ìwé ìpẹ̀jọ́ náà ìyẹn sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tó sì jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Benue òun náà ti ṣetán báyìí ìyẹn láti pe àwọn tó jẹ́ ìgbìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpínlẹ̀ Benue ìyẹn nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé àwọn ẹjẹ́ àjọ sọ̀rọ̀ papọ̀ lórí tó ń ṣẹlẹ̀ yìí lórí pé ẹ fẹ́ pè wá lẹ́jọ́ ẹ fẹ́ béèrè kan lọ́wọ́ ẹni tí ń ṣe abẹnugan nílé ìgbìmọ̀ aṣòfin àwọn. Wọ́n ní kìíní ọ̀hún wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yá gbogbo yẹn mọ́ bọ̀ wálé kẹ́ ẹ wá sí ìpínlẹ̀ Benue ká sì jọ sọ̀rọ̀ papọ̀ ìdí ìtẹ́rí tẹ́ fi ṣe bẹ́ẹ̀ tẹ́ fi lọ ń ṣe sọ ọ̀rọ̀ ìpínlẹ̀ Benue àti ilé ìgbìmọ̀ aṣòfin rẹ̀ ní ọ̀rọ̀ tẹ́ sì fi ń sọ lórúkọ tí ò dáa. Wọ́n nígbà tí ẹni tí ń ṣe adarí ilé tó ṣe bẹ́ẹ̀ ìgbìmọ̀ tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún tí ó mọ̀ fi ọ̀rọ̀ léde ní tiẹ̀ èèyàn Sita Tiza
nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Benue olóbá sọ̀rọ̀ ìpèsè rí ẹjá fojú ẹ̀ tẹ́ ẹjá fi wo ìwé ìpè eléyìí tí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ tán fi pe abẹnugan àti àwọn adarí rẹ̀ ẹ mọ̀já ṣe bẹ́ẹ̀ mọ̀já lọ kí ni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pè wá fún gan látàrí pé kí ni abala òfin nínú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn section 101 wọ́n ní ó ti ṣe bẹ́ẹ̀ ó ti rú àwọn lágbára òfin láti ṣe bẹ́ẹ̀ láti ṣe ohun tó bá wu àwọn gẹ́gẹ́ bí òfin èèyàn nílé ìgbìmọ̀ asòfin àwọn láìsí wípé àwọn kan láti ta ní ọ̀rọ̀ àmọ́ báwọn ṣe ìṣàkóso wọn ní bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe asòfin eléyìí tó ń ṣojú ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn Katsina Allah èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún èèyàn ọ̀nàrẹ́bù Bembo Iposu òun náà bá ní wípé iṣẹ́ rí ìyìn tẹ́ ẹ sọ yìí gbogbo ohun tá a ti láǹfààní àti mọ gbéyẹ̀wò yìí ẹjá lọ pé ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ gbogbo wọn ká pè wọ́n lẹ́jọ́ ká ṣe bẹ́ẹ̀ ká fi àwọn ẹgbẹ́ kan eléyìí tí wọ́n ní wọ́n pe ìpẹ̀jọ́ ọ̀hún ìyẹn Guidance for Democracy ká ṣe bẹ́ẹ̀ ká pe àwọn náà lẹ́jọ́ ìyẹn látàrí ọ̀nà eléyìí tí wọ́n gbà láti fi ṣe bẹ́ẹ̀ láti fi tan àwọn ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n tàn wọ́n pé ẹ jẹ́ lọ́wọ́ sí kinní yìí kó mọ́ bá a bàjẹ́ tó sì jẹ́ pé àwọn mọ̀ nǹkan táwọn ṣe ní ìpínlẹ̀ tàwọn ọ̀rọ̀ pọ̀ ìyẹn nínú ìwé kọ́bọ̀ ìwé ìròyìn The Nation ilé tó ṣe bẹ́ẹ̀ tó jáde lóòrọ̀ tòní ní ìpínlẹ̀ Zamfara náà òun náà ni wọ́n ti pé àwọn aṣòfin òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ti dá dúró ilé tó ṣe bẹ́ẹ̀ tó 10 láti inú oṣù kejì látàrí ọ̀rọ̀ kan ilé tí wọ́n ní gómìnà ìyẹn Dáúdà Làwálì tó sọ bí ó ti ṣe bẹ́ẹ̀ bí ó ti ké gbàjarè ìyẹn látàrí àìsí ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún òun náà bá ní pé wọ́n mọ̀ dá àwọn tó jẹ́ aṣòfin ní ìpínlẹ̀ Zamfara nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Zamfara eléyìí tó 10 wípé wọ́n dá àwọn náà dúró tó sì jẹ́ pé ẹgbẹ́ ọ̀hún èyí tó ń pè fún òun náà ni wípé kí nǹkan ó tó bàjẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká ké sólúgọ̀bì torí pé kìnní ọ̀hún ó lè ṣeé ṣe kó jẹ́ pé wọ́n lọ kéde ìlú òfararọ ìyàn láwọn ìpínlẹ̀ méjèèjì ìpínlẹ̀ Zamfara àti ìpínlẹ̀ Benue látàrí kìnní látàrí pé wọ́n ń dá àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún wọ́n ń dá wọn dúró lọ́nà tí ò tọ́ bó ní kìnní ọ̀hún bò ló ti jẹ́ inú ìwé ìròyìn The Nation tó jáde lóòrọ̀ tòní oníkẹ́ẹ̀sì lọ gba balance kìnní ọ̀hún sọ̀wọ́ wájú. olùdíje sípò alága ìjọba ìbílẹ̀ Òjòǹkòrò ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ajíbọ́lá Sulaiman Lárìndé ti jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún àwọn ọ̀dọ́ ìjọba ìbílẹ̀ Òjòǹkòrò wípé tí wọ́n bá di ìbò fún òun gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ òun yóò mú àdínkù débá àìríṣẹ́ àwọn ọ̀dọ́ níjọba ìbílẹ̀ Òjòǹkòrò. Lárìndé ló ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Lárìndé yìí ló jẹ́ òṣìṣẹ́ ìjọba débi wípé òun náà ló kéré jùlọ láàrin àwọn olùdíje sípò alága ìjọba ìbílẹ̀ Òjòǹkòrò ní ìpínlẹ̀ Èkó. Lárìndé yìí ló ń jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún àwọn obìnrin pẹ̀lú àwọn ọ̀dọ́ láti pèsè iṣẹ́ fún wọn àti kíkọ́ iṣẹ́ ọwọ́ tó gbé oúnjẹ fún ẹgbẹ́ gba àwòbọ̀. Lárìndé ló jẹ́ ọmọ bíbí Òjòǹkòrò tó sì ń ṣiṣẹ́ lọ́wọ́ pẹ̀lú Lagos State Employment Trustee Fund. Lárìndé tún tẹ̀síwájú pé ìṣèjọba òun yóò ṣe ètò ìrànlọ́wọ́ owó ìyẹn fún àwọn ènìyàn pẹ̀lú àtìlẹ́yìn fún àwọn tí ó ń wá iṣẹ́. Lárìndé sọ wípé àwọn ti gbé ètò kan kalẹ̀ báyìí fún ènìyàn tó tó 15,000 ènìyàn àti wípé ètò ìrànlọ́wọ́ owó pẹ̀lú àwọn ènìyàn tó tó 100 ènìyàn níye ìyẹn fún ètò ìrànlọ́wọ́ owó pẹ̀lú láti ṣe ètò ìrànlọ́wọ́ owó fún wọn ìyẹn fún àwọn obìnrin mìíràn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti kọ́ iṣẹ́ ọwọ́ tán. Ní báyìí Lárìndé sọ wípé òun mú àwọn àkànṣe iṣẹ́ wá láti ran àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ Òjòǹkòrò lọ́wọ́ ni. Lárìndé tún tẹ̀síwájú pé ìbáṣe òun pẹ̀lú ìjọba tẹ́lẹ̀ ṣe pé òun náà ló mú kí òun náà lè ní àǹfààní àti wípé òun ti ní ọgbọ́n ìyẹn láti tukọ̀ àwọn ará ìlú. Lárìndé tún tẹ̀síwájú wípé
òun yóò gbé ibùdó ìrànlọ́wọ́ owó kan kalẹ̀ ní ìjọba ìbílẹ̀ Òjòǹkòrò láti fi máa dá àwọn ènìyàn ní òwò kéékèèké. Bákan náà ó tún tẹ̀síwájú òun yóò gbé ibùdó ìkọ́ ìmọ̀ ayárabíàṣá sílẹ̀ ìyẹn Computer Training Center fún àwọn ọ̀dọ́. Kò ṣàì mẹ́nuba àwọn ilé ìwòsàn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó gbé oúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ fún àwọn ìjọba ìbílẹ̀ Òjòǹkòrò. Bákan náà Ládùndé tún sọ wípé òun yóò ṣe ètò ìrànlọ́wọ́ oúnjẹ ìyẹn fún àwọn arúgbó eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ Òjòǹkòrò yẹn ní ìpínlẹ̀ Èkó. Ẹ wo ìwé The Nation náà ló gbé jáde fún ti òwúrọ̀ yìí. Ní báyìí ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ kí n padà sínú ìwé ìròyìn Daily Post tó wà lọ́wọ́ mi fún tòórọ́ tòní. Eré gbogbo ó de ìpínlẹ̀ Kebbi o látàrí bí kùkù kẹ̀kẹ́ kùkù ti ètò ìdìbò gbogbogbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún 2027 bó ṣe bẹ́ẹ̀ bó ṣe ń kànlẹ̀kùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ló ṣe bẹ́ẹ̀ ló bá mi dé ìpínlẹ̀ Kebbi o níbi tí wọ́n pe ẹni tí ń ṣe agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí ìyún Abubakar Malami bó ti ṣe bẹ́ẹ̀ bó ti ń gbẹ́sẹ̀ tí ò mọbi tí yóò gbèsè wọn ní ẹgbẹ́ òṣèlú SDP òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti ní pé Malami wá gbẹ́sẹ̀ síbí báyìí náà wọn ní bí kinní ọ̀hún bó ti ṣe bẹ́ẹ̀ bó ti ṣe ń lọ ìyún ní ìpínlẹ̀ Kebbi òun náà ní Abubakar Malami Sani òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ti ń ké gbàjarè sí wípé máa bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú wa wọn ní bí kinní ọ̀hún bó ṣe bẹ́ẹ̀ bó ṣe fojú hàn ìyún ní ìpínlẹ̀ ọ̀hún wípé ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP òun náà ló ti bẹ́ẹ̀ ló ti ń pe Malami ní kíkankíkan Malami ìwọ́dà tóun náà sì pé òun rèé Malami ìwọ́dà òun rèé wípé ó ṣe fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress sílẹ̀ kó mọ́ bọ̀ wá sínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP wọn ni nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ òun tẹ̀sọ́wọ́ wájú Malami òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ pé kí ni òun tóun fẹ́ wá ṣe nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party òun náà fi ń dá lójú wípé ṣóore ipò gómìnà èèyàn nínú ẹgbẹ́ òṣèlú SDP ọ̀hún lọ́dún 2027 tíkẹ́ẹ̀tì rẹ̀ ìwọ náà ni àmọ́ láǹfààní àti fún wọn ni bí àwọn kan bí wọ́n ti láǹfààní àti mọ yọ ọ̀rọ̀ sọ sí ìta òun náà ni àwọn akọ̀ròyìn òun náà ni wọ́n ń yọ ọ̀rọ̀ ọ̀hún wọ́n ń yọgbọ́ ní ìpínlẹ̀ Kebbi èèyàn nínú agbọn òṣèlú ní ìpínlẹ̀ ọ̀hún wọn ni ní ìpínlẹ̀ Kebbi àti ìpínlẹ̀ Àbújá òun náà ni àwọn akọ̀ròyìn ti ń láǹfààní àti tẹ̀tílẹ̀ pé kí ló tún ṣẹlẹ̀ líbí báyìí kí ló ń ṣẹlẹ̀ òun náà ni wọ́n ti ń sọ di mímọ̀ ìpèsè rí Malami òun ni wọ́n fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ òṣèlú SDP láti díje dupò gómìnà èèyàn ní ìpínlẹ̀ Kebbi tó sì jẹ́ pé ó ti rí àwọn àtìlẹ́yìn èèyàn nípasẹ̀ ẹni tó ti fìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ Kaduna èèyàn Nasir El-Rufai wọn ni bí Malami bó ti wá ṣe bẹ́ẹ̀ bó ti wá ń gbọ́ àwọn kinní yìí pé ẹ̀yin fẹ́ fún mi ní tíkẹ́ẹ̀tì àbí ẹ dákun ẹ dúró náà ẹ lọ fi kinní ọ̀hún ẹ lọ fi sínú àpò àyà yẹn tó bá ti tó àsìkò màá wá yọ òun náà ni Malami òun náà ló ti wá ṣe bẹ́ẹ̀ ló ti wá fojú hàn pé kò fẹ́ kú èèyàn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó ń ti bó ti ṣe bẹ́ẹ̀ bó ti jẹ́ ògbóǹtarìgì èèyàn nínú alágbárùkùtì nínú ìṣèjọba ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún ààrẹ àná Muhammadu Buhari tó sì jẹ́ pé ó ṣe àtìlẹ́yìn ilé tó ṣe bẹ́ẹ̀ tó gbọgbọ́n èèyàn fún lásìkò ilé tó jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ni bó ní kínní ọ̀hún bó ní ó ti jẹ́ ó ní òun dúró de ẹni tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Kebbi lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn gómìnà Nasir Idris wípé ẹni tó bá ti ṣe ìgbésẹ̀ tó bá ti gbé báyìí òun ni ó dìtámì ìgbésẹ̀ eléyìí tí òun ó ṣe bẹ́ẹ̀ tí òun ó gbé láti mọ ibi tí ẹgbẹ́ òṣèlú APC tó ṣe bẹ́ẹ̀ tó mórílé ìyẹn lọ́dún 2027 wọn ni àwọn kan ilé tó ṣe bẹ́ẹ̀ tó fi ojú hàn gẹ́gẹ́ bí ẹlẹ́rìí tó dájú nínú ìṣàkóso òṣìjọba èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó tún súnmọ́ ẹni tó ti fìgbà kan rí jẹ́ agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà èèyàn Malami tó ṣe bẹ́ẹ̀ tó wọ́n súnmọ́ dáadáa òun náà wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tán tarí ẹ̀ síta wípé èyí tó tún ṣẹlẹ̀ léléyìí èyí tó tún kàn léléyìí ó yẹ mọ́ kọ sínú ìwé ìròyìn
wọ́n ní nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kinní ọ̀hún tí wọ́n fi léde wọ́n ní Malami òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti yẹ kó kéde ipò òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC o lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP ìyún ní oṣù tó kọjá ní àárín oṣù tó kọjá ló yẹ kó ti kéde ìyún papọ̀ pẹ̀lú pọ̀ mọ́ ẹni tó ti fìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ìyún Káyọ̀dé Fáyẹmí ó wí pé ó yẹ kán jọ kéde pé àwọn ti fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC wípé àwọn lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP ṣùgbọ́n kinní ọ̀hún ó mọ̀ọ́mọ̀ ṣe ìdádúró sí ni láti bẹ́ẹ̀ láti wo gómìnà Idris pé ibo ló fẹ́ gbẹ́sẹ̀ sí ibo ló kù tí ó lọ wọn ni kinní ọ̀hún òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà fi léde wípé kinní ọ̀hún kò tí ì fojú hàn dáadáa ṣùgbọ́n wọ́n yọ ọ̀rọ̀ ọ̀hún gbọ́ pé gómìnà nípínlẹ̀ Kebbi lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ó ṣeé ṣe kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC wípé tí ó bá ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC Malami yóò ráyè láti dupò gómìnà ìyún nínú ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n tí gómìnà Idris tó bá lóun sì wà nínú ẹgbẹ́ òṣèlú APC ní tòun wípé òun ò ní bí rè wípé òun sì fẹ́ díje du ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC wọn ni Malami ó ṣeé ṣe kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti lọ ṣe gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ètò òṣèlú tiẹ̀ ilé ètò ṣe bẹ́ẹ̀ tó ní lọ́kàn láti ṣe kó lọ ṣe nínú ẹgbẹ́ òṣèlú SDP wọn ní gbogbo kìíní ọ̀hún ìṣirò ilé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe lọ́tún àti lósì òun náà ló jẹ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú wípé ìrọ́kẹ̀kẹ̀ ìròyìn àìpé ṣòfegè léléyìí àbí tòótọ́ pé sọ́nítọ̀ ọ̀hún náà ló ṣe bẹ́ẹ̀ ló sọ kìíní ọ̀hún nípa gómìnà Idris wípé ó ṣeé ṣe kó ní ìbáṣepọ̀ kan pẹ̀lú ìṣàkóso ẹgbẹ́ òṣèlú alátakò eléyìí tí Àtíkù tó ṣe bẹ́ẹ̀ tó ń gbé kalẹ̀ wọn nígbà tí wọ́n sọ̀rọ̀ ọ̀hún tẹ̀sọ́wọ́ wájú ìpè gómìnà èèyàn ní ìpínlẹ̀ Kebbi Idris ipò ti fi ọ̀rọ̀ léde pé òun ò ní bírè òun ò sọ wípé òun kúrò ní ẹgbẹ́ òṣèlú APC tàbí òun tiẹ̀ ti kúrò ní wọn ní kò sí ní tó jọ wípé tó bá kù èèyàn kan tí ó dúró ti ẹgbẹ́ òṣèlú APC ó lóun ní òun ní kẹ́mọ́kulẹ̀ mọ́ gbé àwọn ìròyìn tí ò ní antenna tí òun ọ̀kọ́ sínú ìwé ìròyìn kẹ́mọ́ mọ́ gbé káàkiri ìyàn ní ìpínlẹ̀ Kebbi wọn nígbà tí ẹnìkan ilé tó ṣe bẹ́ẹ̀ tó súnmọ́ gómìnà ìyàn nínú iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Kebbi ní tọ́jọ́ ṣe bẹ́ẹ̀ tọ́jọ́ ń ṣèṣàkóso ní ìpínlẹ̀ ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tí ó fi ọ̀rọ̀ léde ìyàn fún àwọn tó jẹ́ akọ̀ròyìn ní ìpínlẹ̀ ọ̀hún oníṣẹ́ rí ọ̀rọ̀ tí ń bẹ nípa wípé Idris ó fẹ́ kó nu ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ pé gbogbo ìgbà báyìí ó ní àwọn tó jẹ́ èèyàn Àtíkù ó ní wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ náà ti ń ṣẹ́wọ́ sí pé wàá wọnú ọkọ̀ yìí wàá gbẹ́sẹ̀ sí bíbà yìí wàá gbẹ́nu sí bíbà kó wàá ganu sí lọ́dọ̀ tàwọn tó sì jẹ́ pé gómìnà ó ń sọ fáwọn pé òun ò ní bí rèsẹ́ àní ẹ mọ́ yòun lẹ́nu mọ́ wípé igun ẹgbẹ́ òṣèlú APC òun lòun ṣe bẹ́ẹ̀ lòun sì wà lásìkò tá a wà yìí nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ òun tó fà á lọ sọ́wọ́ wájú lọ sọ́wọ́ ẹ̀yìn òun náà làwọn èèyàn ti ń sọ di mímọ̀ tó sì ń buwọ́lù ìpèsè rí El-Rufai tó ṣe bẹ́ẹ̀ tó lọ kóònù ẹgbẹ́ òṣèlú APC yìí tó lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP wọ́n ní kinní ọ̀hún òun náà làwọn èèyàn ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ò tọ́ lásìkò tó ṣe bẹ́ẹ̀ tó ṣe ọ̀hún tí wọ́n àwọn míì tí wọ́n sì ń ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bíi wípé ṣé ẹ mọ̀ wípé ẹni tí El-Rufai tó ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ ìyàn tó jẹ́ alákòóso lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí ìyàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ mọ̀ pé ọlọ́pọlọ ni bàbá yìí ó lè jẹ́ pé ó mọ̀ọ́mọ̀ lo El-Rufai láti fi ṣiṣẹ́ tako àwọn ẹgbẹ́ alátakò mìíràn ìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé ntí Malami tó ṣe bẹ́ẹ̀ tó ń wò lásìkò ọ̀hún nù ìpèsè òṣè pé wọ́n fẹ́ mú òun kúrò lọ́nà ìyàn láti ṣe bẹ́ẹ̀ láti mú kí ẹni tó jẹ gómìnà lọ́wọ́ ìyàn ní ìpínlẹ̀ ọ̀hún láti bẹ́ẹ̀ láti fi wọlé kíní ọ̀hún bó ló ti jẹ òun náà ni wọ́n ṣàgbéyẹ̀wò rẹ̀ tó sì jẹ́ pé àwọn èèyàn àwọn náà dúró wọ́n fọwọ́ lérán tí ìrọ́kẹ̀kẹ̀ ìròyìn lọ́tún àti lósì tó sì ń ṣẹlẹ̀ pé ṣé Malami ò wá fẹ́ ẹgbẹ́ òṣèlú APC lẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP ni látàrí tíkẹ́ẹ̀tì eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n nà sí pé ó yá wá gba tíkẹ́ẹ̀tì gómìnà kó lọ díje ṣé ò ṣe pé ẹ̀tàn òun náà ní kíní ọ̀hún òun ni Malami òun ló ń wò lásìkò tá a wà yé ìròyìn ọ̀hún ó pọ̀ ogun nínú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní ẹjẹ ń ṣẹnu déédéé sí bíbẹ̀ hàn. ìgbìmọ̀ àmúṣẹ́yà tinú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lórílẹ̀‐èdè yìí ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá dìde báyìí láti wá ọ̀nà àbáyọ sí àwọn rúgúdù tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti ìpínlẹ̀ Èdó. ọ̀rọ̀ yìí ló ń jáde láti ẹnu akọ̀wé ìgbóhùnsáfẹ́fẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Débọ̀ Ológun Àgbà nílùú Àbújá lánàá ọjọ́ Ìṣẹ́gun Tuesday. àwọn ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ṣe àgbédìde
àwọn ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ṣe àgbédìde rẹ̀ lábẹ́ àwọn olóyè ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lórílẹ̀‐èdè yìí. Ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá ọ̀hún ni dókítà Tony Azimegbe jẹ́ alága fún tí Henry Duke Tenebe yóò jẹ́ akọ̀wé fún pẹ̀lú àwọn mìíràn tí wọ́n jọ wà nínú ìgbìmọ̀ ọ̀hún bíi Arinze Omagbon, Fidel Igadagbe, Chris Nehike, Tony Aneni Jr., Archbishop Anthony Okosun, Ṣẹ́gun Sakiu, Adisat Kuburat Ibrahim pẹ̀lú Augustine Edozonwin. Ọ̀rọ̀ yìí sọ pé àwọn ìgbìmọ̀ àmúṣẹ́yá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ló gbé ìgbésẹ̀ ọ̀hún ní ìbámu pẹ̀lú abala ìwé òfin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìyẹn section 29 verse 2 ti ọdún 2017 tó sọ pé tí wọ́n bá rí ìpínlẹ̀ kan tó bá ń dojú kọ àwọn ìgbésẹ̀ kan wípé kí àwọn ìgbìmọ̀ àmúṣẹ́yá kí wọ́n yan àwọn ìgbìmọ̀ kan tí ó wá ojútùú sí àwọn wàhálà eléyìí tó bá ń wáyé ní ìpínlẹ̀ náà. Ìdí nìyí tí wọ́n fi gbé àwọn ìgbìmọ̀ náà dìde láti ṣe àfọ̀mọ́ wàhálà náà ní ìpínlẹ̀ Èdó. Ní báyìí àwọn ìgbìmọ̀ náà ti gbọ́dọ̀ rí i dájú wípé àwọn dá àlàáfíà padà sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Èdó. Àwọn ìgbìmọ̀ àmúṣẹ́yá tinú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n ń rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wípé kí wọ́n wà ní ìrẹ́pọ̀ láàrin ara wọn fún ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n wá rọ àwọn elétò ìdìbò àti àwọn oníwèé ìròyìn àti gbogbo àwọn agbófinró láti tẹ̀lé ìlànà tí alága àwọn ìgbìmọ̀ náà bá ti gbé wá ìyẹn sí iwájú wọn pé kí wọ́n dákun kí wọ́n sì jọ̀wọ́ gbogbo ìlànà à ń tẹ̀lé ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè yìí. Ṣé bóun náà ni àwọn ìgbìmọ̀ náà ni wọ́n bá ṣiṣẹ́ pọ̀. Ìgbìmọ̀ ọ̀hún ni Tony Azimegbe ìyẹn tó jẹ́ alága fún ìyẹn lábẹ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú People Democratic Party. Ìwé The Nation náà ló gbé jáde fún ti òwúrọ̀ yìí. ọ̀rọ̀ níbi tá a bá kìíní ìdè ẹjẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n gba àgbọ̀n tó ní í ṣe pẹ̀lú owó náírà orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí gbogbo èèyàn ti ń gbàdúrà fún lásìkò tá a wà yìí. Wọ́n ní owó náírà lórílẹ̀-èdè Nàìjíríà òun náà ló ti ṣe bẹ́ẹ̀ tẹ̀ síwájú láti mọ́ fẹ̀gbẹ́ wọn lẹ̀ fẹ̀gbẹ́ wọn ògèrè já wálẹ̀ ìyẹn sí owó dọ́là ti orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí. Wọ́n ní ìgbà kejì rèé eléyìí tí ìjáwálẹ̀ onítẹ̀síwájú yìí tí ó mọ̀ ṣẹlẹ̀ ìyẹn lọ́jà àgbáyé àti ọjà pàṣípàrọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní nígbà bí kinní ọ̀hún bó ti jẹyọ òun náà ní látàrí àwọn àbájáde àti ìwé kan eléyìí tó jẹyọ láti báǹkì àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ń ṣàfihàn wípé owó náírà orílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ tí bẹ́ẹ̀ mọ̀ tó ti gòkè àgbà ó ti di 1,606 naira 64 kọ́bọ̀ èèyàn sí pàṣípàrọ̀ dọ́là kan èèyàn lánàá ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ìyàtọ̀ sí ti ọjọ́ ajé Monday léyìí tí wọ́n ṣe pàṣípàrọ̀ rẹ̀ ìyẹn ní 1,605 naira 62 kọ́bọ̀. Wọ́n ní ṣe rí owó náírà tá a bá ló gòkè àgbà báyìí sí owó dọ́là ti orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ló túmọ̀ sí wípé kinní ọ̀hún ó ti di àkúrẹ̀tẹ̀ ó gòkè ó sì ṣe bẹ́ẹ̀ ó fẹ̀gbẹ́ wọn lẹ̀ bó ti gòkè tó sì jẹ́ pé àfikún 1 naira 2 kọ́bọ̀ òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti bá kinní ọ̀hún ìyẹn ò ní ojoojúmọ́ bí kinní ọ̀hún bó ti ń láǹfààní àti mọ́ lọ yàtọ̀ sí ti ọjọ́ ajé Monday iye tí wọ́n ṣe ìyẹn 1,605 naira 62 kọ́bọ̀
wọ́n ní nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àgbéyẹ̀wò ọjà pàṣípààrọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa Nàìjíríà, wọ́n ní kìíní òun sì wà ní ipò tó wà lọ́jọ́ ajé Monday, wọ́n ní 1,610 naira eléyìí tó wà ní ọjọ́ ajé Monday òun náà ló wà títí di àná ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tó sì jẹ́ pé wọ́n ṣe ìṣirò rẹ̀ pé láàrin wákàtí méjì ìyẹn ò tí ń ṣe láàrin wákàtí méjì ó dín ní 50 tí ń ṣe ọjọ́ méjì òun náà ni ó jẹ́ pé owó náírà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó gòkè àgbà pẹ̀lú owó tó tó 4 naira 44 kọ́bọ̀ àti 5 naira ìyẹn lọ́jà pàṣípààrọ̀ àgbáyé àti ọjà pàṣípààrọ̀ ti abẹ́lé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. wọ́n ní ṣe rí owó náírà orílẹ̀‐èdè Nàìjíríà bó ti ń fẹ̀gbẹ́ wọ́lẹ̀ fẹ̀gbẹ́ wọn ògiri yìí ó mọ̀ síbẹ̀ ó mọ̀ nílò àdúrà gidigidi mọ̀ ní tó sì jẹ́ pé gbogbo èèyàn báyìí òun náà ti wọlé àlùà ti owó náírà orílẹ̀‐èdè Nàìjíríà. Ọlọ́run jẹ́ ó wálẹ̀ kó di 500 naira, Ọlọ́run jẹ́ ó wálẹ̀ kó di 200 naira, ìyẹn ò sí dọ́là kan torílẹ̀‐èdè Amẹ́ríkà. wọ́n ní kìíní ọ̀hún gbogbo akitiyan àti ìlàkàkà báǹkì àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà láwọn oṣù tó ti kọjá, wọ́n ní owó náírà ò jẹ́ kí kìíní ọ̀hún kò jẹ́ kó yọ rárá. kọ́lọ́wọ́ bá kò sí bẹ́ẹ̀ kó ṣàánú ẹ̀yìn. bámi gbogbo àwọn ọ̀dọ́ tó wà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti sọ pé àwọn ṣetán ìyẹn láti dúró gbọ̀ngbọ̀n lẹ́yìn Ṣèyí Tinubu. Àwọn ọ̀dọ́ ọ̀hún ló wà lábẹ́ the Aegis of All Progressives Congress Youth League ìyẹn ní orílẹ̀-èdè yìí. Àwọn ọ̀dọ́ ọ̀hún ló ti wá pé gbogbo àwọn ọmọ ilé ìwé káàkiri láti ṣe àtìlẹ́yìn ìyẹn fún Ṣèyí Tinubu. Ààrẹ ẹgbẹ́ the Aegis of All Progressives Congress Youth League ọ̀mọ̀wé Ọlámídé Lawal ló ń sọ eléyìí ìyẹn níbi ètò ìfi ọ̀rọ̀ wánilẹ́nuwò kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó wáyé nílùú Àbújá. Ààrẹ ọ̀hún ló sọ wípé àwọn gbóríyìn fún Ṣèyí Tinubu pẹ̀lú ipa takuntakun eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ń gbé láwùjọ pẹ̀lú àwọn ọ̀dọ́ fún ètò ìlọsíwájú ní pàtàkì nípa wíwá iṣẹ́ fún àwọn ọ̀dọ́. Bákan náà ó tún tẹ̀síwájú wípé gbogbo akitiyan eléyìí tí Ṣèyí Tinubu tó ń ṣe láti jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n máa fi lọ síwájú àti fún ètò ìfẹ́ ara ẹni jì ìyẹn fún àwọn ọ̀dọ́ wípé gbogbo nǹkan tí ọ̀dọ́ bá ti ń fẹ́ ìyẹn ní àwùjọ ṣe bí òun náà ni Ṣèyí Tinubu òun náà ló máa ń ṣe. Lawal òun náà ló ń sọ eléyìí wípé àwọn ṣe bẹ́ẹ̀ àwọn ní ìgbéraga o ìyẹn láti sọ̀rọ̀ nípa Ṣèyí Tinubu wípé ní àsìkò yìí ó jẹ́ ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ń ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ tó dẹ̀ tún wá ojútùú ìyẹn sí ọjọ́ iwájú àwọn ọ̀dọ́. Wọ́n wá rọ gbogbo àwọn ọmọ ilé ìwé àti gbogbo àwọn ọ̀dọ́ láti bójú wo ọ̀rọ̀ Ṣèyí Tinubu wípé ó ṣetán ìyẹn láti ran àwọn lọ́wọ́ wípé gbogbo àwọn ọ̀dọ́ kí wọ́n sá fún ohunkóhun eléyìí tó lè ṣe bẹ́ẹ̀ tó lè ba ọjọ́ iwájú wọn jẹ́ tàbí eléyìí tó lè mú àbùkù dé bá wọn ìyẹn ní àwùjọ. Wọ́n wá rọ̀ wọ́n wípé kí gbogbo wọn kí wọ́n gbìyànjú ìyẹn láti jẹ́ ènìyàn pàtàkì ìyẹn tí ó ṣe é wò ní àwùjọ ìyẹn ní ẹ̀yìnwá ọ̀la kí àwọn náà kí wọ́n gbìyànjú láti máa ṣe ètò ìrànlọ́wọ́ ní gbogbo ibikíbi tí àwọn náà bá ti wà. Ó wá ràn wọ́n wípé gbogbo àwa ọ̀dọ́ o ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká gbárùkù ti Ṣèyí Tinubu lẹ́yìn. Ìwé The Nation òun náà ló gbé jáde ní èdè kúkúrú fún ti òwúrọ̀ yìí. ọ̀rọ̀ ẹ jẹ́ mú ìròyìn tó ní í ṣe pẹ̀lú ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà léyìí tó jẹ́ ìsọ̀rọ̀ nígbèsì èyí tó jẹ́ èsì èèyàn sí ọ̀rọ̀ kan
tí ń ṣe ẹni tí ń ṣe olùbádámọ̀ràn pàtàkì ìyàn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyàn Daniel Buala tó sọ yìí sí Àtíkù wọn ní iṣẹ́ rẹ̀ Àtíkù Abubakar òun náà ló ti ṣe bẹ́ẹ̀ ló ti gbé ọ̀rọ̀ jáde lórí gbangba báyìí tó sì ń sọ di mímọ̀ pé iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ tí Daniel Buala ìyàn tí ń ṣe olùbádámọ̀ràn pàtàkì sí òun tẹ́lẹ̀ tó ti wá di olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó sọ ìpèsè rẹ̀ iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń bẹ̀rù pẹ̀lú ọ̀rọ̀ àti ìṣesí àti gbogbo ohun tí òun ṣe bẹ́ẹ̀ tí òun tapá bọ̀ tí òun kẹsẹ̀ bọ̀ láti ṣe bẹ́ẹ̀ láti gbé ẹgbẹ́ alátakò dìde láti kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyàn nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 wọ́n ní Buala òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti gba Àtíkù lámọ̀ràn ìyàn nínú ọ̀rọ̀ kan tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí móhùnmáwòrán kan wípé ṣe rí kí Àtíkù kó lọ ṣe bẹ́ẹ̀ kó lọ jókòó ara rẹ̀ jẹ́ kó mọ̀ ṣe bẹ́ẹ̀ kó mọ̀ lé ipe òun fẹ́ díje dupò ààrẹ ìyàn lọ́dún 2027 wọ́n ní kìíní ọ̀hún òun náà ní Buala òun náà ló ṣe bẹ́ẹ̀ ló sọ di mímọ̀ pé ó lè mọ̀ sínú àkọọ́lẹ̀ Ọlọ́run pé Àtíkù yóò darí orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì ṣe bẹ́ẹ̀ tó fi ẹ̀sùn kan Àtíkù wípé ṣe rí ó ti ṣe bẹ́ẹ̀ pàdánù gbogbo àwọn ibi tó ti fẹsẹ̀ múlẹ̀ pàtàkì èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì jẹ́ pé ìpàdánù ọ̀hún bíi ìdá 60 tàbí ìdá 50 òun náà la lè ṣe bẹ́ẹ̀ la lè pe kinní ọ̀hún ní gbogbo ibi tí Àtíkù tó na pádé tó nà yẹ́ de tó sì jẹ́ pé wọ́n ti gé ìyẹ́ apá rẹ̀ wọ́n ti gé apá rẹ̀ gan pàápàá tó sì jẹ́ pé kò níyì ń bẹ̀ mọ́ wọn ni nígbà tí Àtíkù tí ó mọ fèsì ìyún nípasẹ̀ ẹni tó jẹ́ olùfọ̀rọ̀lédè ìyún fún ọ́fíìsì rẹ̀ ìyún Àtíkù Abubakar lẹ́ni tó jẹ́ olùdíje ìyún ní sípò ààrẹ lọ́dún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọn ni òun náà bá ṣe bẹ́ẹ̀ bá fi ọ̀rọ̀ lédè wípé ṣe rí gbogbo ọ̀rọ̀ tí Buala gbogbo ọ̀rọ̀ tó ń sọ òun náà ló ní í ṣe pẹ̀lú pé kéèyàn ó mọ ṣe bẹ́ẹ̀ kéèyàn mọ bu èèyàn kéré kéèyàn ó mọ fojú tẹ́ńbẹ́lú èèyàn wípé ẹnìkan ò lè di kinní kan wípé òun sì mọ bí kinní ọ̀hún òun sì mọ bó ṣe jáde wípé ó wà desperate ní ó ní nǹkan kan eléyìí tí Buala tó ń wá náà ló fi ṣe bẹ́ẹ̀ ló fi ń sọ ọ̀rọ̀ ọ̀hún tó ń tẹ́ńbẹ́lú òun bí ó sì ń sọ̀rọ̀ ọ̀hún wọn ni nígbà tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń sọ̀rọ̀ ọ̀hún tẹ̀ sọ́wọ́ wájú wọn ni gbogbo ohun tó ṣe bẹ́ẹ̀ tí òun gbé dání láti bẹ́ẹ̀ láti dóòlà ẹ̀mí orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àtúnkọ́ rẹ̀ ìyàn sí ipa tó ṣe pàtàkì ní àgbáyé òun náà ni gbogbo kìíní ọ̀hún òun náà ló fi ń mú ọ̀rọ̀ jáde wípé Àtíkù tá a bá sọ̀rọ̀ yìí yóò ṣe bẹ́ẹ̀ yóò distract ẹ̀ láti mọ̀ ṣe bẹ́ẹ̀ láti mọ̀ gbajúmọ̀ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú òṣèlú wọn ni kìíní ọ̀hún kó lè distract owó lásìkò tá a wà yìí nítorí pé òun gan ṣe bẹ́ẹ̀ òun ti já pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tí Buala tó ṣe bẹ́ẹ̀ tó ń sọ káàkiri wọn ni Àtíkù fọ̀rọ̀ léde pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn kò bá òun lára mu bẹ́ẹ̀ sì rèé kò túrú kan báyìí lára òun tó ṣe bẹ́ẹ̀ tó ṣàpèjúwe Buala gẹ́gẹ́ bíi ẹni tí ń ṣe bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ sí onílé àná látàrí kíni látàrí pé ó fẹ́ wọlé tuntun wọn ni Àtíkù Buala òun náà ló ti jẹ́ pé ó ti ṣe ìpolongo fún Àtíkù tẹ́lẹ̀ rí tó sì wá jẹ́ pé látàrí tó ń wá báyìí nínú ẹgbẹ́ òṣèlú tó ń ṣèṣàkóso lórílẹ̀‐èdè wa Nàìjíríà All Progressives Congress òun náà ló ti fi mú pé kó mọ sọ̀rọ̀ sí ẹgbẹ́ òṣèlú àti ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ti ṣe ìpolongo fún ìyàn sípò ààrẹ tẹ́lẹ̀ rí nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde wọn ni Àtíkù ó mọ̀ síbẹ̀ ó mọ̀ pé ìṣàkóso eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń léwájú ó mọ̀ pé lẹ́jọ́ látàrí kíni látàrí bí wọ́n ṣe àgbékalẹ̀ àwọn ìpolongo eléyìí tí ó tako Àtíkù lórí ipò tó wà láti ṣe bẹ́ẹ̀ láti ṣe àgbékalẹ̀ àwọn ẹgbẹ́ alátakò tí ó mọ tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀síwájú nú ọ̀rọ̀ ọ̀hún wọn ni Àtíkù ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó sọ ọ̀rọ̀ ọ̀hún ìpèsè rí ìṣàkóso eléyìí tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí wọ́n ní tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń wá kò jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kan mọ tí wọ́n ń ṣe o wọ́n ní nígbà tí Àtíkù tí ó mọ̀ fi kinní ọ̀hún tí ó mọ̀ fi lélẹ̀ wọ́n ní iṣẹ́ rí ká mọ̀ parọ́ ká mọ̀ jalè wọ́n nà ká sókè wọ́n fi lọ́lẹ̀ wọ́n fi tọ́nu wípé ká mọ̀ parọ́ ká mọ̀ jalè gbogbo ọ̀rọ̀ ilé tí ìṣàkóso ọ̀hún tán ṣe bẹ́ẹ̀ tán sọ wọ́n ní ó ṣeé ṣe kó ní ipa pàtàkì ìyún lórí ẹgbẹ́ òṣèlú alátakò eléyìí tí àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn ti ń kọ́ tó ti ń dàgbà sókè tó sì jẹ́ pé kinní ọ̀hún yóò fẹ́ jẹ́ ìpèníjà láti tako ẹgbẹ́ òṣèlú tó ń ṣèṣàkóso lọ́wọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà
wọn nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kinní ọ̀hún tán fi léde wọn ní iṣẹ́ rí gbogbo táwọn gbé kalẹ̀ láti kó àwọn èèyàn jọ papọ̀ láti tako ìṣàkóso tó wà lóde báyìí òun náà ní láti ṣe ọ̀rọ̀ láti ṣe ìwà ojútùú ìyàn sí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń dẹnu kọlẹ̀ yìí àti àwọn iléeṣẹ́ ìjọba tí wọ́n ní àwọn tí wọ́n sọ pé àwọn kan ò ṣiṣẹ́ lónìí àwọn kan ti ṣe báyìí lọ́la tí kinní ọ̀hún tí ò wá mú yányán dáadáa wọ́n ní gbogbo táwọn láǹfààní láti fẹ́ ṣe nípasẹ̀ pé àwọn gbé àtakò ẹgbẹ́ alátakò láti tako ìṣàkóso yìí láti gbé kalẹ̀ náà nù tó ń ti àwọn tó ní í ṣe pẹ̀lú ìṣàkóso òṣèjọba ilé tí ò jẹ́ ti àwa ara wa mọ́ tó jẹ́ pé kinní ọ̀hún wọ́n kàn ń ṣe bó ti wù wọ́n ní nípasẹ̀ ọ́fíìsì ẹni tí ń fọ̀rọ̀ léde yùn fún Àtíkù wọ́n ní wọ́n tún ṣe ìdánilójú wípé Àtíkù ó sì wà lójú ọpọ́n tó sì jẹ́ pé gbogbo tó ní fún orílẹ̀-èdè Nàìjíríà fún rere gbogbo ẹ̀ pátá òun náà ni ó ṣe bẹ́ẹ̀ ni ó wá sí ìmúṣẹ tó sì jẹ́ pé gbogbo tí ẹgbẹ́ alátakò àbí ẹgbẹ́ tó ń ṣèṣàkóso lọ́wọ́ kò sí nǹkan bá lè kàn sọ wọ́n ní kinní ọ̀hún kò ní mú kí Àtíkù kó wá ṣìnà tàbí kó ṣe bẹ́ẹ̀ kó di àkúrẹ̀tẹ̀ kó wá rẹ̀wẹ̀sì pé òun ò tiẹ̀ ṣe mọ́ gan lórílẹ̀-èdè wa Nàìjíríà torí pé ọmọ orílẹ̀-èdè dáadáa òun náà ni Àtíkù Abubakar òun ló jẹ́ ìwé ìròyìn Daily Post òun ló gbé kinní ọ̀hún òun ló gbé jáde gbogbo ẹ̀ pátá òun náà mo sì kà lóòrọ̀ tòní. ní iná láti máa ṣe ẹnu wa ní dédé síbí fún ti òwúrọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ tún ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ tún ń wò wá ojú yín ò ní fọ́ etí yín ò ní di ẹ̀ sì ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ òní ọjọ́ keje tó jẹ́ ọjọ́ àánú àtẹ̀mí àti ẹ̀yin àjọra àánú gbà lónìí gbogbo ibikíbi tá a bá ti yà sí ire àti àánú kó máa tẹ̀lé wa kiri lórúkọ ẹnìkejì mi tá a jọ mú ètò ìròyìn wá sí etí ìgbọ̀nyín fún ti òwúrọ̀ yìí. ẹ wò ó títí ọ̀la tí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ tá a mọ̀ pàdé ara wa ìyẹn lórí ìròyìn agogo ọba níkànnì ìdẹ̀ra 105.3 FM Tolúlọpẹ́ Ọláńrewájú olóńdágbére fún yín pé ire ayọ̀ àlàáfíà òní ò mọ̀ wà lọ́ọ̀dẹ̀ gbogbo wa ó dàbọ̀. ọmọọba Adémọ́lá Adéníran ẹ̀yìn lójú Olódùmarè lórúkọ tèmi ń jẹ́ ẹ wá nǹkan fìdílé o láti jẹ àwọn ìgbádùn ètò wa eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ètò ìròyìn agogo ọba fún ti òwúrọ̀ yìí àti àwọn ètò wa tó kù tí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ jáde lórí ìkànnì ìdẹ̀ra 105.3 FM eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó kalẹ̀ sí ìlú Ọ̀tányégbájú ní òpópónà tó lọ sí ìlú Ìlá ní iná láti dánu dúró fún ti òwúrọ̀ yìí ó dàbọ̀. Ìdẹ̀ra rédíò ló kí yín wípé ẹ kú iṣẹ́. Ìdẹ̀ra rédíò ló kí yín wípé ẹ kú iṣẹ́. Àtọmọdé àtàgbàlagbà gbogbo yín la kí àtọkùnrin àti obìnrin gbogbo.